ṣé bí tí wọ́n bá pèèyàn lẹ́nu yànyàn mọ́ panu ẹ̀ mọ́ ni Alhaji Wasiu Ayinde K1 wọ́n ti fún àwọn àfáà ní èsì tó lágbára o ó ní agbára gan ẹ farabalẹ̀ jájọ wò. ilẹ̀ ó parẹ́ gbogbo èmi sọ ni bẹ́ẹ̀ ló kú sí mi ẹ̀yin lẹ máa kú bẹ́ẹ̀ ló yàn sí mi ẹ̀yin lẹ máa jẹ́ gbogbo ọgbàkígbà bẹ́ẹ̀ bá ti ń ro burúkú sí mi ẹgbà pé sọ́ni ni mí ẹ̀yin lẹ máa rú ọmọ bọ́lá wa àti bẹ́ẹ̀ bá jáwọ́ jọjọ. èsì tí wọ́n bá pèèyàn lẹ́nu yànyàn mọ́ panu mọ́ ni Alhaji lóòótọ́ àwọn àfáà tí wọ́n ganu wá sọ́dọ̀ yẹn ò ṣe dáadáa wọ́n fojú sí wọn lẹ̀ wọn ò ṣe ṣùgbọ́n yìí náà kí n tẹ́ ẹ ṣe ẹ jẹ́wọ́ pé ìgbéraga ọwọ́ ìlẹ̀ ògidì kò sí dá kò sí téèyàn ní láyé tíyàn bá ti wẹ̀ ìgbéraga kò sí nǹkan kan fún yàn Yorùbá sì bọ̀ wọ́n ní lálá tó òkè ilẹ̀ ní ń bọ̀ lóòótọ́ alátẹnujẹ́pọ̀ nú àwọn àfáà o àìmọye àfáà tẹ́ ẹ̀ nìrántí tí wọ́n ránṣẹ́ pé kódà àwọn míì ọmọ ìjà sówó owó kọ ọmọ lágboolé àwọn míì ibi olókùn wọn wá káàkiri àwọn míì òde ìgbéyàwó wọ́n fẹ́ lè lura wọ́n fẹ́ lè máa fagbádá mọ́ra lọ́rùn torí owó síbẹ̀ náà káti àpá àwọn àfáà náà ya alájẹ ìbára sọ fún yín jò ní ó yẹ kẹ́ ẹrù tàwọn tó yẹ pé mo lè sọ̀kànjúà àwọn àfáà tó yẹ pé Ọlọ́run gbà fún tọ́lọ́run kẹ́ tí ó gba àfáà wà látẹnujẹ Professor Aláwọ̀ Mbembe Dr. Sarok Mbembe Dr. Fordil Dr. Asra àwọn dakati Dr. Professor Khidiru Mbembe láti wò baba Mufti Diyab Sheikh Farouk oníkíjì pàtẹ́nà náà wà dọ̀yìn Mbembe to the extent pé tó wá yẹ̀yẹ́ bàbá yẹn ní kẹ̀kàn sí sọ́rí pé kíní kan ẹ̀ tó wá ní láéláé ẹ̀ lè ṣe sọ́rí o ẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀ṣẹ̀ fídíò tí gbogbo èèyàn rí ẹ̀ tó wá bọ́ ta ní ìsìn ẹ̀ tó wá ní ẹ̀ ń bá ro kúrò yìí yẹn ní òkú ẹ̀ ń bá ṣe kíní kan kọjọ bí ẹ̀ ń pẹ́ ń pọ̀fọ̀ kọjọ bí ẹ̀ ń pẹ́ ń pàyàjọ àgbàlagbà ní ifá ẹ ti dàgbà mọ́nẹ́ka ẹ ti dàgbà ẹ ní gbogbo tẹ̀ ń ṣe yìí just common apology kẹ̀kan sí sorry lásán common sorry lásán tó bá jẹ́ pé ọmọ èké kan lọ́wọ́ sí rí ẹ̀kún kí lẹ́yìn fẹ́ ṣe àwa wítan àwa láwọn kan gbà fún yín nínú àwọn tẹ̀jọ́ ń kọrin fújì ọ̀nà bó wọ́n ti gbà fún yín wọ́n rí pé ìgbéraga ń bẹ lọ́rùn yín bẹ́ẹ̀ ni ẹ sọ sí Buhari ọmọ Musa ń jò ní bí ẹ pa àwọn yẹn náà owó tí wọ́n fẹ́ gbà mẹ́rin kì í owó tọ́tọ́ owó ń bí olókùn ẹ wá sọ̀rọ̀ ẹ wá yẹyẹ ẹgbẹ́ ti yẹyẹ wọn náà gbangba nù ẹ̀yin àáfàá lówó tá a máa fún yín bíbà ẹ̀sìn wá àsìkẹ́ máa lọ sówó tí wọ́n fi rí pé náà kọ̀ wá sọ̀dọ̀ yín sẹ́yìn lẹ fún wọn. Alhaji ẹ ronú ara yín ẹ lọ àwùgbéraga tí ń bẹ lọ́rùn yín ẹ bọ́ọ̀lẹ̀ tí yẹn bá ti ní ìgbéraga Ọlọ́run ò sí yẹn kan fún yẹn o àwọn onídàáwọ̀ sọ jù bá ń lọ ẹ tó fídíò yẹn wọ ẹ̀yìn wa ẹ tó wò náà sọ dáa bẹ́ẹ̀ tó wò how many minutes ni. ilẹ̀ ó parẹ́ gbogbo èmi sọ ni bẹ́ẹ̀ ló kú sí mi ẹ̀yin lẹ máa kú bẹ́ẹ̀ ló yàn sí mi ẹ̀yin lẹ máa jẹ́ gbogbo ọgbàkígbà bẹ́ẹ̀ bá ti ń ro burúkú sí mi ẹgbà pé sọ́ni ni mí ẹ̀yin lẹ máa rú ọmọ bọ́lá wa àti bẹ́ẹ̀ bá jáwọ́ jọjọ.